Ẹ káàsán o. Ìròyìn agbègbè òkè ògùn wa tòní ló ń dé sí etí ìgbọ́ yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ sí ìkànnì kọkàndínníàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n. Ìlú òkè ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò Abẹ́rẹ́kéré Adégbìtẹ́ ló níròyìn yín. Àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ agbègbè òkè ògùn lábẹ́ ìdarí ọ̀mọ̀wé Ọ̀jẹ̀dòkun Jonathan ni wọ́n ti dáwọ́ ìdùnnú pẹ̀lú aláìlúwà ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta Ajírọ̀tútù Aṣẹ́yìn títí ìlú Ìṣẹ́yìn lórí ayẹyẹ ọdún méjì lórí àpèrè àwọn baba ńlá baba wọn. Àwọn ọ̀dọ́ náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọgbọ́n inú àti ìmọ̀ ikùn ní kábíyèsí ìlú Ìṣẹ́yìn fi ń darí ìlú ìṣẹ̀ǹbáyé ọ̀hún tí bàbá náà sì yẹ lẹ́ni àágbé òṣùbà fún. Wọ́n wá gbé oríyìn fún Aṣẹ́yìn títí ìlú Ìṣẹ́yìn pẹ̀lú bí ó ṣe ń gbárùkù ti àwọn ọ̀dọ́ lágbègbè òkè ògùn pẹ̀lú ìmọ̀ràn lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni kábíyèsí ń fi gbogbo ìgbà wá ìdàgbàsókè tìbútòrò agbègbè òkè ògùn ní tọ̀sán-tòru. Àwọn ọ̀dọ́ agbègbè òkè ògùn wọ́n wá ṣe é ní àdúrà wípé kí Ọlọ́run ọba Elédùmarè kó túbọ̀ fún bàbá náà ní okun, agbára, ọgbọ́n, ìmọ̀ àti òye láti lè pẹ́ kánrin kéṣe pẹ̀lú àlàáfíà tó ju owó lọ lórí àpèrè àwọn baba ńlá baba wọn pẹ̀lú ẹ̀mí gígùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti pèsè ààbò tó péye fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì Abíọ́lá Ajímọ̀bí Technical tó wà ní ìlú Ìbàdàn. Mákindé ló sọ ọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fásitì náà tọdún 2024-2025. Ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ọ̀hún ni àwọn aláṣẹ ìjọba lóríṣiríṣi àti àwọn èèkàn láàrin ìlú wọ́n péjú pésẹ̀ síbẹ̀. Ọ̀gá àgbà fásitì náà kò gbẹ́yìn Ọ̀jọ̀gbọ́n Adéṣọlá Àjàyí ó ṣe é ní àlàyé wípé fásitì náà gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn fásitì tí ó ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kooro tó sì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí. Gómìnà Mákindé ṣe ní àlàyé wípé ètò ààbò tó péye yóò wà fún àwọn akẹ́kọ̀ọ́ fásitì náà, kò sì ní sí ewu lóko lábẹ́ bó ṣe lè wù kó mọ àfi gìrì àparò. Gómìnà ó ṣe ní àlàyé síwájú sí wípé nítorí kí ètò ààbò lè fi ẹsẹ̀ rinlẹ̀ ni àwọn ṣe ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Amòfin Adébáyọ̀ Lawan ló ṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ọ̀hún. Igbákejì gómìnà ọ̀hún ó ṣe àtẹnumọ́ rẹ̀ wípé àwọn fásitì ní ilẹ̀ wa wọ́n ń kojú àwọn ìpèníjà kọ̀ọ̀kan bíi àìsí owó tó tó àti èyí tó yẹ àti àwọn nǹkan míì tó jẹ́ ìpèníjà. Gómìnà Mákindé ló wá fi ọ̀rọ̀ lélẹ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú ọgbà fásitì náà wọ́n pawọ́pọ̀ fìmọ̀ ṣọ̀kan láti pèsè ààbò èyí tó perégedé tó sì fi gbọ̀rọ̀ jẹ̀ka fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní agbègbè tí fásitì náà wà. Ètò ìdánwò mímú ìgbéga bá àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò wáyé ní ọ̀la ọjọ́ 16 àti ọ̀túnla ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2025 gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé àlàkalẹ̀ tí olú iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n gbé jáde sójú òpó ayélujára. Àtẹ̀jáde náà ni akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló buwọ́lù PN Mustapha ó wá ṣe ní àlàyé pé orúkọ àwọn òṣìṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn tí ìgbéga ọ̀hún yóò dé bá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe ìdánwò ọ̀hún tán ni ó ti wà lójú òpó ayélujára kí oníkálukú wọn kí wọ́n yẹ orúkọ wọn wò fún àwọn àtúnṣe tó yẹ, pẹ̀lú àmọ̀ràn wípé kí àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n tètè débi tí wọ́n ti ṣe ìdánwò ọ̀hún ní àwọn ẹkùn tí orúkọ wọn tó ti jáde. Ìròyìn agbègbè òkè ògùn wa tòní kò ní jù báyìí lọ ló ti dé sí etí ìgbọ́ yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ sí ìkànnì kọkàndínníàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n. Ìlú òkè ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè wò wá lójú òpó ayélujára
ẹ tẹ ship 89.1 FM. Bẹ́ẹ̀ ni ẹ sì tún lè darapọ̀ mọ́ wa lójú Facebook, ẹ tẹ ship FM Òkè-Ihò. A wà lórí Radio Garden, ship 89.1 FM ní kẹ́ẹ̀tẹ̀. Gloria Ògúnbọ̀dé ló sa ìròyìn náà jọ lédè Gẹ̀ẹ́sì. Olúṣọjí Ajíbádé ló tọ́jú tọ́mú fún ìròyìn ọ̀hún. Abẹ́rẹ́kiri Adégbìtẹ́ ló ti ń ròyìn. Ẹ kú ìkàlẹ̀ o, àsìkò ní ọjọ́ Ajé, ẹ kú ọwọ́ lẹ́nu iṣẹ́, ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ṣe ń gbé àwọn kinní yẹn, ó ń reflect nínú